kò yé yín ẹ má jẹ́ kán sọ bullshit nípa ẹ̀ ṣé kò yé yín ojú ọ̀run tẹ́ ń wo yìí ó tó yẹ fò láì fi gbàgbàgà nílé ayé yìí tá bá wà nílé ayé yìí a ní láti ní ẹ̀mí ìdáríjì tí olórí burúkú fi jàbí aláyé bàjẹ́ tí ò ní òun ló gbé débi tó wà yìí kò dẹ̀ tí rí nǹkan kan nú ayé kò tí yé yín sí ẹ máa wo bó ṣe máa rí lórí social media kò tí rí anything so ẹ máa gbáradì gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe lálàkọ́kọ́ ó ti jẹ́ kẹ́ mọ̀ yí pé unforgiveness is a what is a bad thing mo sọ fún nígbà yẹn kò gbọ́ ni ta ló gbọ́ ní sí mi lẹ́nu ni ṣé kò yé yín sí ibi tí mo ti mọ̀ pé failure ni nígbà tó ti ṣe àdàbí sí fún Priscilla àti àìgbọ́n ẹ̀ ibẹ̀ mo ti mọ̀ pé failure ni ẹ kò gbọ́ràn nígbà tó máa ṣe àdàbí fún ọmọ yẹn nígbà tí ó wá dá fún ọmọ yẹn inú mi dùn torí pé ò gbọ́ràn tí wọ́n bá wà nílé ayé yìí ẹ jẹ́ sọ kíní kan fún yín tó lè ṣe ìkà fún yàn mo máa ń sọ fún yín lórí social media nǹkan tí máa ń sọ nǹkan tí mo máa ń practice nǹkan tí bá sọ fún yín mo máa ń practice ẹ̀ ṣé kò yé yín sí ìwọ gangan tó bá gbé ojú ẹ wá yes tó bá yẹ pé yẹ gangan ló gbé ojú ẹ wá ó ṣeé ṣe ká dàbí yẹn mọ́ àwọn ọmọ yẹn ṣé kò yé yín sí bọ̀ nítorí pé yẹ ò rí ibi tí yẹ tó ti gbé ọmọ ẹ ṣe pé ibi tí yẹ gangan ìyá tó bí Priscilla àti ẹ̀gbọ́n ẹ̀ àbí ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ni ọkùnrin yẹn níbi tí yẹ gangan tó ti fi ojú ara ẹ̀ báyìí àti orúkọ ara ẹ̀ tó ti gbé ọmọ ẹ ṣe pé àdàbí yẹn will never work kò ní work ẹni láti ní ẹ̀rí èèyàn tó bá fẹ́ ṣe oògùn ṣó ti yé yín sí tèmi yé mi ṣé kò yé yín bọ̀ kò lè yé ẹ̀yin mi ìdẹ́fẹ́ kó yé yín because ó máa fara hàn ó ti yé yín sí o ní láti ní ẹ̀rí tó ṣe ibi fún èèyàn tó ṣe ibi fún èèyàn o ní láti ní ẹ̀rí tó dájú nítorí pé o ò mọ ẹni tó fẹ́ ṣe ibi fún yẹn o ò mọ nǹkan tó fi ń wẹ̀ o mọ nǹkan tó ń gbé mu ṣé kò yé yín sí o mọ nǹkan tó fi ń wẹ̀ o mọ nǹkan tó ń gbé mu kò kí ń gbọ́ràn ṣé kò yé yín kò sẹ́ni tó lè bá sọ kò kí ń gbọ́ mo lè sọ fún nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ bullshit tọkọ ṣe show láàrin 24 hours ó ṣe show 10 fún mi gbogbo yín ò fọ́ lójú ojú yín ò dùn yín ojú ò dùn yín kò sí aláyẹ anybody tó lè ṣe wú ẹ̀ mo tún sọ lórí social media tó máa ṣe show 10 fún mi tó máa ghost coffee bọ̀ nítorí pé kínkíní ìfẹ́ kínkíní tí mo ní sí alájà ẹ̀ ìfẹ́ tí mo ní sí alájà ẹ̀ ìfẹ́ yẹn mo fi wò pé jẹ́ gbójú ẹ lọ sí agbójú mo gbójú mi kúrò bẹ́ẹ̀ kí ni Lizzy ní tí èmi kíní burúkú ti máa wò yí pé yá mo fẹ́ jẹ nínú ọlá ẹ̀ ọlá olórí burúkú wo ọlá tó jẹ́ pé nínú ilé ẹ̀ gangan àríkẹ́ tó ń bẹ ṣe lọ́tún tó ń bẹ ṣe lọ́sì tálákà ni títí kan ìrun ẹ̀ wọ́n tálákà ni báwo wá ni tèmi ṣe máa jẹ́ tèmi máa di olówó lẹ́gbẹ̀ẹ́ hàn kí ló ní nothing tó bá ti lè ti mú ẹ tó sọ pé olówó ni ẹ tó yẹ pé gbogbo àwọn tó ń bẹ rìn tó ń bẹ jí nothing ni Esabod lẹ ń wò yẹn ẹ mọ̀ pé Esabod kò láìkì mọ́mí ọba ńlá Esabod ò láìkì Lizzy ṣé ti yé yín sí Esabod ò láìkì mọ́mí Adébímpé ṣé kò yé yín sí ṣó yẹ kí Lizzy ṣó tí Esabod ṣe nígbà tí mọ́mí ọba ńlá polówó ẹ má gbọ́ o ṣó yẹ kí Lizzy kó gbé ṣó yẹn kó analyse ẹ̀ àwọn people yìí àwọn ló dìde once upon a time tóòtọ́ ó ṣe bọ́n ṣe rí ó ti yé yín sí ìgbà tó yá Ọlọ́run ṣe ẹjọ́ di ikọ̀ náà ò ní right ṣùgbọ́n tẹ bá sọ ṣé bí mọ́mí ọba ńlá ṣe wà ó máa nínú burúkú fún ẹ ó máa ronú burúkú fún ẹ ó máa bọ ọjẹ jẹ́ kò lè bọ ọjẹ jẹ́ kò ní jẹ́ Esabod ló máa wá sí orí social media láti wá sọ fún ìwọ pé mọ́mí ọba ńlá bẹ jẹ́jẹ́ tí ìwọ wá analyse ẹ̀ kò ní jẹ́ Esabod orí ò pé àìní tó o ti ṣe àdàbí fún tó o ti gbé sínú pósí Ọlọ́run nìkan ló lè rọra ẹ̀mí ẹ̀ Ọlọ́run nìkan ló lè rọra ẹ̀mí Esabod ẹni tó ti ṣe àdàbí fún tó o ti gbé sínú pósí
ó wá bọ́ síta sórí social media ẹni tó sọ yí pé ẹnikẹ́ni tó bá ti ṣe àdàbí fún ẹnikẹ́ni ò gbọ́dọ̀ súnmọ́ ẹni tó ń wá bọ́ síta ó wá ń sọ̀rọ̀ ọmọ mi ọba láti ẹjọ́ jẹ́ 5 and 6 ẹni tó ń pè ní godmother kò ní yé alájà ẹ̀ òfò níyà ẹ̀ máa ṣe ó wá bọ́ síta ó wá ń sọ̀rọ̀ ọmọ mi ọba lápò bọ̀ jẹ́jẹ́ ẹni tó mọ̀ pé kò ní pẹ́ kú ẹni tó mọ̀ fún ara ẹ̀ pé kò ní pẹ́ kú ẹni ẹ wá bọ́ síta the same person tó mọ̀ yí pé ó ti ṣe ògùn ó ti ṣe pa ó ti ṣe ilé ayé ẹ̀ bàjẹ́ tí ó bá múra sọ́rọ̀ ara ẹ̀ ọlọ́run má jẹ́ kọ́kọ́ ara ẹ̀ fìlé lórí ẹni tó mọ̀ bẹ́ẹ̀ ó wá gbé social media ó wá sórí social media ó wá ń sọ fún ẹ pé mọ̀mí ọba ńlá bọ̀ jẹ́jẹ́ is uncalled for gbà tí mo sọ fún ẹ pé show tó ṣe yẹn wọ́n ṣe wẹ̀ ó jẹ́ kó yé mi ṣé kò yẹ bọ̀ ó yé ẹ mo ní sọ̀rọ̀ torí mi ní dákun sí kò yé ya ẹ mo ní sọ̀rọ̀ mo ní dákun sí is uncalled for fún ìyálà ya ẹ láti wá sí orí social media láti wá analyze show ẹ sabot is uncalled for kò yé ya ẹ is uncalled for ó gbọ́ nǹkan tó sọ ní àná gbọ́ nǹkan tó sọ ní àná ó ṣe é ṣe kẹ́ni yẹn tó ṣe show fún kó má ti gbọ́ kò ní gbọ́n bíbá ibi tí mo look after Anna fẹ́ máa look after me Anna ni I'm just looking after you I'm checking on you ẹ má gbọ́ ọ̀ tó sọ o lára show tó sọ mi ní gbé síta ọmọ rí sí wà mi ní gba gbogbo ẹ̀ jẹ́ má gbọ́ show lórí búkú tó sọ má gbọ́ ojú ọ̀hún tẹ́ tó bá jẹ́ pé tòótọ́ ni wọ́n ń tajà gidi kò yé ìyá ẹ̀ láti 2019 àbí láti 2020 àbí láti 2021 òun ni Esabod ti ń jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ọjà burúkú ló ń ta kò yé ìyá ẹ̀ òun ni Esabod jẹ́ kó mọ̀ yí pé ọjà burúkú ni olórí burúkú ẹ̀ ń tà so ta ló ní ṣerú ẹ̀ fún makan ni ibi bala máa wà máa rẹ́rìn ni àgàgà wú èmi báyìí máa rẹ́rìn ó ti yẹ̀yìn kẹ́ lọ gbáradì ẹ̀yin tẹ́ ti balẹ̀ ayé ẹ̀jẹ̀ tẹ́ ṣe wà lórí social media pẹ̀lú ẹ lọ gbáradì ó ti yẹ̀yìn ó máa kàn yín kò tí ìyà ṣé kò yẹ̀yìn sí unforgiveness is a sin lọ́dọ̀ ẹ má gbọ́ òṣì tó sọ ẹ má gbọ́ lórí burúkú ó ní pé tóun bá ta ní tó wà pẹ̀lú ẹ tó máa jealous pé òun ṣe project olórí burúkú wo ló ń ṣe àwọn baranda tó ń ṣe project olórí burúkú wo ló ń ṣe ṣé wọ́n ló nílẹ̀ tó ń tà ìwà láyé bàjẹ́ mi ń bọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run. ṣé kò yé yín sìn ẹ má bínú ọ̀ṣì ọ̀rọ̀ tó sọ lánàá òṣì orí burúkú ọ̀rọ̀ tó sọ ṣé ìwọ ló nílẹ̀ náà ìwọ kọ́ ló nílẹ̀ náà baranda ló ń ṣe kò yé ya ìwọ ló máa kọ́kọ́ ta ilẹ̀ lórí social media baranda ni ẹ̀ náà jẹ́ ká yé mọ̀ pé baranda ló ń ṣe ìwọ kọ́ ló ní náà baranda ló ń ṣé kò yé ya baranda ní iṣẹ́ tó ń ṣe kò yé ya ìwọ kọ́ ló ní tó bá ní iṣẹ́ lọ́wọ́ ṣé kò yé ya o ní wá sórí social media kó máa ké lójoojúmọ́ kó máa ké kó máa fi oògùn kó máa ṣe pé gbogbo oògùn tó ń ṣe láti ilẹ̀ everything ṣó mọ nǹkan tó ṣe ó mọ nǹkan tó ṣe má gbọ́ ọ̀rọ̀ ẹnu wèrè ẹ má gbọ́ tó jẹ́ pé ìwọ gangan ló ń ṣorí burúkú lórí social media yìí tó máa ń wá olórí burúkú ẹ̀dá pẹ̀lú gbogbo oògùn tó ṣe àwọn tó gbé sínú pósí àwọn tó jẹ́ pé o ti sin wọ́n láì kú tó jẹ́ pé o ti sin wọ́n tèmi àti ẹ mọ̀ pé o ti sin wọ́n láì tí kú tó sì wà láyé tó dẹ̀ ti gbé wọn sínú pósí wọ́n máa sọ̀rọ̀ olórí burúkú ẹ máa wá máa ṣe analysis wọ́n máa analyse show tó máa ṣe fún àwọn tó support ẹ wọ́n máa analyse show tó máa ṣe ibẹ̀ ló máa ti mọ̀ pé o ti jẹ èèwọ̀ o mọ̀ pé o ti jẹ èèwọ̀ o ń jẹ èèwọ̀ díẹ̀díẹ̀ o ń jẹ díẹ̀díẹ̀ olórí burúkú o mọ̀ pé o ti jẹ èèwọ̀ kò ní dáa fún ìyá alájà ẹ ìjọ tó ti gbéná kojú mi ìjọ yẹn láyé ẹ ti bàjẹ́
èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ òun mo ṣe wá celebrate Priscilla mo sọ fún ẹ mo ní pé ká dúró de ìjọ tí Ìyábọ̀ Òjó ìjọ tó bá fi orúkọ ẹ comment láti gbé àwọn ọmọ ẹ ṣépè ìjọ yẹn ni ká dúró de ká tó ṣe àdàbí ṣùgbọ́n o gbọ́ nítorí pé tèmi yé mi mo mọ nǹkan tí mò ń sọ nítorí pé kàkà kí àdàbí yẹn kó ṣe ìgbésí ayé ọmọ yẹn ṣàkàṣàkà ire ló máa já sí ó máa já sí ire ó máa já sí ire ìwọ náà wò gbogbo nǹkan tó ṣe ìwọ náà wò nígbà tí o ṣe àdàbí débi pé wọn ò ní ríbi fẹ́ Priscilla nílé ayé yìí nígbà tá a máa gbọ́ tí Priscilla lọ́mọkọ wá billionaire ó wá ní kí n má celebrate wọn nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn tí mo sọ fún ẹ pé kó má gbà ó gbọ́ràn jẹ́ kí Ìyábọ̀ fún ara ẹ̀ nígbà tó sọ yí pé ọmọ tó bí Ìyábọ̀ gbé sórí Gistlover ó ṣe èpè fún ọmọ yẹn okay níwájú àdàbí àmẹ́ni tí Gistlover jẹ́ níwájú àdàbí èmi gan ò lè sọ pé Ìyábọ̀ ló jẹ́ ṣó ti yẹn sìn a lè máa sọ gbogbo bullshit yẹn lórí social media bó a lè sọ bẹ́ẹ̀ níwájú àdàbí a ní lè sọ pé Ìyábọ̀ Òjó ni Gistlover why tí o ṣe máa gbé àwọn ọmọ ẹ̀ why tó ṣe máa gbé àwọn ọmọ ẹ̀ o wá rí pé burúkú tó fẹ́ fún àwọn ọmọ yẹn oh my god o wá rí pé burúkú tó fẹ́ fún àwọn ọmọ yẹn mo wọ́n ni àbí mo wọ́n ni tó bá ṣe ibi má gbọ́ ẹ̀yin èèyàn tó bá ṣe ibi síyàn tí ẹni yẹn tó bá jẹ́ pé ẹni yẹn kò ṣe ibi sí ẹ ó wá ṣe ibi sí ẹni yẹn by the time kàkà kí ibi yẹn kó ṣẹlẹ̀ sẹ́ni yẹn congratulations wọ́n máa gbọ́ nínú ilé ẹni àwọn nǹkan tó dá ló máa ṣẹlẹ̀ kò tí mi understand bí mo ṣe lè ṣàlàyé tó bá ṣe ibi sí èèyàn tó dẹ̀ jẹ́ pé ẹni yẹn ó clean ẹni yẹn wà innocent dáadáa ló máa ṣẹlẹ̀ sínú ìgbésí ayé ẹni yẹn nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ kó ló máa ṣẹlẹ̀ ó máa yí padà sí dáadáa ó máa yí padà nítorí mi ṣe máa sọ fún yín search your conscience first ẹjọ́ ṣé bí tí mo ṣe celebrate Priscilla ṣé èèwọ̀ ni kí ló wá ń ké pè mí ni mo bá àgbà bí fẹ́ báwo mo ṣe bá àjàbí jẹ́ ṣé mo mọ nọ́mbà Priscilla ni àbí mo mọ nọ́mbà ìyá ẹ̀ ṣé mo bá Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ rí láyé mi ṣé mo bá sọ̀rọ̀ rí mi ò bá sọ̀rọ̀ rí mo kò sọ tòótọ́ ni nítorí pé a wà níwájú àdàbí èmi ò mẹ́ni tí Gistlover jẹ́ níwájú àdàbí mi ò mọ̀ iwájú àdàbí wọn ò ń ṣe ságà ń bẹ̀ níwájú àdàbí promise wọn ń ṣe ságà ń bẹ̀ mi ò mẹ́ni tí Gistlover jẹ́ níwájú àdàbí nǹkan tèmi sọ ni pé kó fi àwọn ọmọ ẹ̀ sílẹ̀ ká dúró de adẹ̀ ń ṣọ́ gbogbo kọ́mẹ̀tì Ìyábọ̀ the only thing tí mi rí pé Ìyábọ̀ ṣe ni pé lọ bá Fọlá that is the only thing tá rí gbé àríbi tó ti kọ́mẹ̀tì tó ti ṣépè fún ọmọ ẹ̀ wá ìta ṣe máa wá gbé ọmọ ẹ̀ ẹ̀yin èèyàn ẹ bá wa gbọ́ láti 2019 láti jọ ń ṣe eléyìí tó ṣe yìí ni mo fẹ́ èyí tó ṣe yẹn mi ò fẹ́ ìkà ní ìkà mo sọ fún ẹ nígbà yẹn torí pé tí ibi yẹn bá máa ṣẹlẹ̀ òkè àríbi tí Priscilla ti ṣépè fún ẹ. Hello? Àríbi tí Priscilla tó ti ṣépè fún ẹ àríbi tí ẹ̀gbọ́n àbábù ẹ tó ti ṣépè fún ẹ àríbi kankan why tí orúkọ wọn ṣe máa wà ọmọ jagunjagun lórí burúkú ò ní ẹni kọbọdì ò ní kankan ò léyàn kankan àríbi tí àwọn ọmọ yẹn ti ṣépè fún ẹ àrí kọ́mẹ̀ntì àwọn ọmọ yẹn ò ní pé ìyá ẹ àti àwọn ọmọ ẹ ló ń sọ̀pọ̀tì ẹ débi pé MP ó sọ yí pé kíní tó máa fi ń ṣọ́ yí kiri yẹn kíní tracker ó ní pé ó mú ọmọ Ìyábọ̀ ní kí lórúkọ bíbà tí ọmọ ọkùnrin yẹn wà ní Turkey pé ó ṣò pé Ìyábọ̀ àtàwọn ọmọ ẹ̀ ló wà lábẹ́ Gistlover níwájú àdàbí a gbọ́dọ̀ sọ a ní láti ṣúọ̀ o ní láti ṣúọ̀ pé tóòtọ́ àwọn ọmọ yẹn wà nínú Gistlover o ní láti ṣúọ̀ pé tóòtọ́ àwọn ọmọ yẹn wà nínú Gistlover bó o ṣúọ̀ ìgbà tí Ọlọ́run máa crown the glory ìgbà tí Ọlọ́run máa crown the glory ó fún ní billionaire ipa yí ẹ bàjẹ́ ẹjọ́ báwo ni mo ṣe bàdàbí jẹ́ nígbà tí Ọlọ́run máa crown the glory tó mọ́ ń gbé billionaire dé ẹjọ́ ṣẹ́ni téèyàn ti bá sọ̀rọ̀ ṣéyàn ní celebrate ọmọ ẹ̀yin náà ẹ fi ṣírò ara yín wò ó ẹ fi ṣírò ara yín wò ó
ẹ fi ṣíwà ara yín wò dáadáa ló wá já sí ọmọ tó fẹ́ kó lọ́kọ láyé kí ló dé tó bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ débẹ̀ ó sọ ọmọ yẹn ó fẹ́ kó lọ́kọ láyé àdẹ̀bíbi tí ọmọ yẹn ti gbé ẹ ṣépè àríbi tí orúkọ ìyá ẹ̀ tó kọ orúkọ àríbi tí Ìyábọ̀ Òjó báyìí kó kọ orúkọ pé kó máa ṣépè fún ọmọ títí ẹ̀ Gistlover nìkan la rí Gistlover nìkan la rí níwájú àdàbí àgbọ́dọ̀ dárúkọ Ìyábọ̀ Òjó níbẹ̀ ta ní pé Gistlover gangan ló bí àwọn ọmọ Priscilla nìkan but àmọ́ ọmọ tí ẹni níwájú àdàbí àmọ́ ẹni tí ó bí ọmọ tí Gistlover bí àmọ́ ṣùgbọ́n nítorí orí burúkú tó fẹ́ ṣe yẹn òun ló lórí burúkú ẹ̀ ṣe bó ṣe ṣe òun ló lórí burúkú ẹ̀ ṣe bó ṣe ṣe ṣó ti rí the thing tó ṣe wá fún mi òun la yí ẹ fi bàjẹ́ mo sọ fún ẹ ọmọ kan mo sọ fún ẹ nínú WhatsApp ẹ mi ní má wà fún mi jẹ́ ń ṣe bó ṣe wù mí mo sọ fún ẹ àbí mo sọ fún ẹ má ṣe bó ṣe wù mí mo kí ẹ wo tínú bá bí mi jù àwọn àdàbí méjì tó kù máa ba gbogbo ẹ jẹ́ tínú bá bí mi jù ṣé kò yẹ káwọn yẹn kàn lọ ṣe ń jì ní dásì kọ́kàn lọ ṣe nǹkan lọ gba Jésù tínú bá bí mi jù má bẹ́ẹ̀ bá gbogbo ẹ jẹ́ kò yẹ ìyá ẹ má bá gbogbo ẹ jẹ́ ìwọ aláyé bàjẹ́ ìjẹ́ ẹ sábọ̀dù tó o ti gbé sípò sí ṣó yẹ kó ṣe analysis lórí ọ̀rọ̀ ẹ sábọ̀dù ibi táyé ẹ ti bàjẹ́ ibi Genesis ibi tí ayé ẹ ti bàjẹ́ tó mọ̀ yí pé èèwọ̀ ni o mọ̀ yí pé èèwọ̀ ni kẹ́sàbọ̀dù sọ̀rọ̀ ó yàtọ̀ sí pé òun analyse show tó ṣe kó o máa believe ọ̀rọ̀ tí ẹ sábọ̀dù sọ ó mọ̀ pé èèwọ̀ ni fún ẹ ibi táyé ẹ ti bàjẹ́ nìyẹn ó mọ̀ pé tó bá ń ṣe dáadáa ó ní já àjálù burúkú tó jálù ẹ̀yìn ó àjálù yẹn ò ní jálù ẹ̀ ó mọ̀ pé tó bá ń ṣe dáadáa àjálù yẹn ò ní jálù ẹ̀ ìkà ni ẹ́ bàbá ìkà ni ẹ́ jẹ́ ń sọ kíní kan o èmi ò wọ́rí ẹ̀yin speaker tájọ wà nínú saga tájọ máa ń ṣe saga ó ti yé yín sìn mi wọ́rí nípa yín because ẹ̀ ṣẹ̀ mí ẹ̀ kàn mọ̀ nǹkan tó ń lọ ni ó ti yé yín sìn ṣe mọ̀ pé ẹ̀yin fi saga face òun lẹ fi ń wò kò sí ní kankan nínú yín tó ṣẹ̀ mí ó lọ́run nìkan lọ́ba adákẹ́jayọ́ torí èmi àti yín torí ọkàn mi sí yín kò sí kankan nínú yín tó ṣẹ̀ mí ṣé kò yí sí bọ̀ ẹ máa mi kí ẹ̀ nípa máìndì saga tẹ máa fi ń ronú èmi ò kí ẹ̀ nípa yẹn ó ti yé yín sí ṣùgbọ́n èmi mọ̀ nínú ọkàn mi ẹ̀yin náà máa jẹ́ ń bẹ̀ ó dájú fún mi ni because innocent lèmi jẹ́ ṣó ti yé yín sí òun ni kò gbọ́ràn téèyàn méjì bá wà tí nǹkan bá fẹ́ pààyàn lára tó bá rí ẹni sọ fún ẹ pé kíní má ṣe o má jẹ́ ká gbégbèsè báyìí má jẹ́ gbégbèsè gbà nǹkan tó ń pè ní oògùn nìyẹn o ò ní ṣe oògùn fún innocent soul àbí kò sígbà tó gbé ìgbà tó fẹ́ ṣe oògùn fún dọ̀kásì ṣé mo mú ẹ dání mi mú ẹ dání mo sọ̀rọ̀ because dọ̀kásì lórúkọ dọ̀kásì ní àwọn ẹ̀rí gbogbo nǹkan tó sọ pé ó parọ́ mú ẹ ó ní gbogbo nǹkan tó sọ pé ó parẹ́ wẹ̀ ṣé mo sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ mo dákẹ́ nígbà tó wá dórí ti Ìyábọ̀ mú ibẹ̀ ni mo ti sọ̀rọ̀ nítorí pé gbogbo nǹkan tó fẹ́ gbé lọ fún àdàbí nǹkan tó wà lórí Gistlover ni ibi ẹyọ kan tí mo ti sọ̀rọ̀ nìyẹn ṣó ti yé yín sí ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé gbogbo wọn ló wá ṣá mi pẹ̀lú gbogbo tí mo ṣe mọ̀ pé gbogbo wọn ló wá ṣá mi kò yẹ kí n sọ̀rọ̀ but kò mean anything I will talk because a ti wà níbi ògùn a máa sọ̀rọ̀ a máa sọ tòótọ́ fún wa báwo la ṣe mọ̀ pé tàbá ń ka ìwò Gistlover níyàbọ̀ Gistlover ẹ jẹ́ kó wà lórí social media àti débi tí ẹlẹ́rù gbọ́dọ̀ ti sọ ìwò ẹ̀ kalẹ̀ Ìyábọ̀ Òjó ṣóhun gangan ni Gistlover ni èmi ò mọ̀ ẹni tó wà ní abẹ́ Gistlover torí mi ìbá sọ̀rọ̀ rí kò mọ̀ mí rí mi ò mọ̀ rí gbogbo òṣì ìṣẹ̀lẹ̀ la ṣe ń sọ pé Ìyábọ̀ Òjó ṣùgbọ́n ẹjọ́ dọ̀ bàbá lábúlé yín ó dẹ̀ tún lọ sọ pé òun ni ó gbé kọ́mẹ̀ntì ẹ̀ lọ síbẹ̀ ó gbé ṣó tó ṣe tó fi dárúkọ ọmọ ẹ̀ ó gbé lọ síbẹ̀ ìyà tó fi ọmọ ẹ̀ jẹ ó gbé lọ síbẹ̀ why tó ṣe máa kó àwọn ọmọ ẹ̀ ibi tèmi àti ẹ ti ní problem ni because irọ́ ló lọ pa yẹn wọn ò dẹ̀ ń parọ́ nídìí òdodo after tó fún ẹ ní 3 days kó lọ fi rò dáadáa ó ṣe padà lọ parọ́ náà nẹ
ó ṣe padà lọ síbẹ̀ lọ parọ́ ni nígbà tó máa ṣe tán nígbà tí gbogbo ẹ̀ máa ṣe tán Ìyábọ̀ tó sọ pé máa tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ kò máa tí wá tọrọ jẹ ní 2024 báyìí kò tí wá tọrọ jẹ ní 2024 Ìyábọ̀ tó sọ pé máa tọ́ fún kò máa tí tọ́ fún ní 2024 ṣé mi sọ fún ẹ pé kò má ṣe mo sọ fún ẹ pé kò má ṣe ó ṣe é ṣe tá ní pé ò ṣe ó ṣe é ṣe kí ìrìn àjò Ìyábọ̀ Òjó inú ẹ̀ tó ń tàn lọ́wọ́lọ́wọ́ ó ṣe é ṣe kó má tàn fast mo sọ fún ẹ má ṣe àwọn nǹkan kan wà nílé ayé yìí tó bá jẹ́ yí pé fake profile ló ń bú mi sìn mo wá ń gẹ̀ẹ́sì pé èèyàn báyìí ni tó bá débi tí oògùn tó bá gbé oògùn sílẹ̀ má dárúkọ ẹni yẹn má dárúkọ ẹ torí o mọ ẹni tó wà ńbẹ̀ torí kó má lọ ṣe rẹ̀ ó ti níbi tó ti jẹbọ nítorí pé Ìyábọ̀ ó mú Fọlá dání ìyá ẹyọ kan tèmi mọ̀ pé ẹni yẹn ń jẹ nìyẹn pé ọmọ yẹn tiẹ̀ fẹ́ mílíọ̀nìà ìyá ẹyọ kan tí Ìyábọ̀ ń jẹ nìyẹn ó ti yẹ ń sìn ìyá ẹyọ kan tó ń jẹ nìyẹn Fọlá tó sọ pé mo á tọwọ́ jẹ lọ́wọ́ ẹ̀ kò tí wà ní 2024 gbogbo ogun tó ṣe àti bí kankan nínú àwọn ọmọ Fọlá mẹ́rin kó kú ìkankan nínú wọn ò tí kú ó tún rí àánú gbà sí ni ẹ ṣe dáadáa ẹ̀yin tẹ́ ń wò wá ẹ má sọ pé ẹ ń wò lórí social media ẹ ṣe dáadáa o dáadáa ló pé ìkà ò pé tó bá wà ní ibì kan tó bá ń ṣe ìkà tó bá ní opportunity láti lè bá wọn sọ̀rọ̀ ó ti yẹ ń sìn bá wọn sọ̀rọ̀ nítorí pé ó ṣe é ṣe kó dà lé ẹ lórí at the end ṣé kò yẹ ń sìn ó ṣe é ṣe kó dà lé ẹ lórí at the end lọ́ọ́ tèmi bílóníà lápadà tí ọmọ yẹn lọ bá bílóníà ló padà lọ tí ọmọ yẹn lọ bá bílóníà ó wá ń dùn ẹ̀ wá ń sọ káàkiri èmi bá a dà ṣé mi àti bàbá mo kúrò nínú London ni láti lọ bá bàbá lábúlé ìwọ kọ́ ló máa ń gun orí omi lọ bá bàbá lábúlé ni ṣé mi kúrò nínú London àbí láti jọ ọjọ́ ìtẹ́tí rí mi mo kúrò nínú London báwo lèmi ṣe wá bá a dàbí jẹ́ ẹ ṣàánú mi kẹ́ báwo lèmi ṣe bá a dàbí jẹ́ nígbà tá sọ pé kó má ṣe ó dẹ̀ sọ pé ó má ṣe ó dẹ̀ ti ṣe nìyẹn nígbà tó ọmọdé wá ṣoríire kí má wá ní èmi máa bá wọn celebrate tó máa gba skinny swaga kò yé ìyá ẹ̀ ó máa celebrate panẹ́ torí ti bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ àṣeyàn nítorí pé mo mọ̀ pé kò sẹ́ni tí mo lè rojọ́ fún nígbà yẹn kò sẹ́ni tí mo lè sọ̀rọ̀ fún kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ lọ ṣe wọ́n fún ẹ ní 3 days kó lọ ronú sí ṣe gist lover ní Ìyábọ̀ Òjó wọ́n fún ẹ ní 3 days mo mọ̀ pé torí Fọlá òun ló ṣe lọ ṣe kinní yẹn nítorí Fọlá ló ṣe lọ ṣe torí gbogbo ẹni tó bá wọn Fọlá lọ́wọ́ bọ̀ wọ́n máa ń ba tí wọ́n jẹ́ ni wàá ba tí wọ́n jẹ́ wàá mú orúkọ wọn lọ sọ́dọ̀ ìyá bàbá lábúlé bó ṣe ṣe fún Òṣùlà náà nìyẹn bóyá yẹn ti jà sẹ́tẹ́ra pa nìyẹn sẹ́ǹtì ló ṣe fún kí lórúkọ woman nìyí ìyẹn náà ló máa ń gbé wá síta ẹ ṣé o ìyá alágbẹ́já ìyá tàmẹ̀dù ẹ ti fún mi lówó ẹ ṣé o wọ́n bẹ́ẹ̀ bá ti gbogbo àwọn tó ń ṣe é lóore jẹ́ ni bóyá bá ti ìyá kí lórúkọ ẹ̀ EFCC jẹ́ náà nìyẹn tó bá tiẹ̀ jẹ́ pátápátá ó bá tiẹ̀ jẹ́ bóyá bá ti yá EFCC jẹ́ náà nìyẹn anybody tó bá ti wọn Fọlá lọ́wọ́ báyìí ó gbọ́dọ̀ wá gbogbo information ẹ̀ ní láti bá tiẹ̀ jẹ́ ká ní pé torí ìyẹn ló ṣe bá ti Ìyábọ̀ jẹ́ kó bá dà bó o lè pe gist lover tá à mú ẹni tó wà ń bẹ̀ iṣẹ́ kó o sọ pé má wo ọmọ tó gbé ojú ẹ̀ jáde láti ọjọ́ ìyá àti ìròjú gist lover nígbà tí àwọn ọlọ́pàá máa ṣe bẹ́ẹ̀ àwọn ọkùnrin ló kó ní gist lover ó dẹ̀ sọ pé ó sì kò èèyàn méjì kan tí wọ́n ti kó ó sì kò èèyàn méjì kan tí wọ́n ti kó ó sì kò èèyàn méjì kan tí wọ́n ti kó Ìyábọ̀ nìyẹn báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe àdàbí ò wọlé ọmọ yẹn rọkọ fẹ́ ó rí ọkọ alálùbáríkà fẹ́ ibẹ̀ lẹ́ máa ti mọ̀ pé Ọlọ́run wà Ọlọ́run tó tóbi ni Ọlọ́run bàbá àrà òun ni Ọlọ́run alágbára the same thing ló ṣe fún mọ̀mí Ọbálá the same thing ìjẹ́ ó yẹ kí ẹ sábọ̀dù bọ́ síta kó máa sọ owó ọ̀rọ̀ tó sọ nígbà yẹn pé Ọbálá ba ẹ̀jẹ̀ Lizzy jẹ́ ìjẹ́ ó yẹ kí Lizzy kó bọ́ síta kó máa analyze ẹ̀ ìjẹ́ ó yẹ bẹ́ẹ̀ tájá bá ń sábẹ́ ẹkùn ẹ jẹ́ kí ẹkùn náà máa sábà já sábà nínà ìyálà ìyá ò fún anybody lówó bó ṣe sọ náà nìyẹn ẹ má jẹ́ sọ yẹn ẹ má tiẹ̀ jẹ́ sọ yẹn kí má bẹ́ẹ̀ bá gbogbo ẹ̀ jẹ́ ṣé kò yẹ ẹ má jẹ́ sọ yẹn kó máa lọ bó ṣe ń lọ yìí náà ṣé kò yẹ jẹ́ kó máa lọ bó ṣe ń lọ yìí náà kí má ti sọ yẹn ṣé kò òun wọ́n tí
ó rántí bó ṣe ó ti yé ẹ ó ti ṣe ẹ ó ti yé ẹ ó ti yé ẹ ó ti yé ẹ ńsìn ọmọ ẹni tí olówó gbogbo àwọn tó bá súnmọ́ ẹ báyìí owó ẹ ló fẹ́ wá gbà àṣẹ lórí irọ́ ni àrí gbogbo ẹ lánàá àṣẹ lórí irọ́ ni ṣé etí màmá yẹn máa di etí ìyá yẹn máa di etí ìyá yẹn máa di kò ń ṣe gbogbo èèyàn ló máa ṣe gun fighting ṣé wo mọ̀ ni gbogbo èèyàn kan ló máa ṣe gun fighting wọ́n ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n ti bá mi sọ̀rọ̀ wọ́n tún bú mi jù wọ́ gan lọ wọ́n bú mi jù ẹ lọ torí pé wọ́n rí show mẹ́wàá tó ṣe fún mi wọ́n bú mi jù wọ́ lọ because wọ́n ti jú ẹ èmi ò lè ti jú ẹ because gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ níjọ́ gbogbo ẹ̀ ló ní recording lẹ̀ kò sí ẹnì kankan wọn tó ń bá sọ̀rọ̀ tí ò record wọn none of them kò sí kankan nínú wọn tó record kò ṣe yà mi sọ fún ẹ ìyá ò ní jẹ tán bí you anybody tó bá support ìyá ẹ ìwọ ni mi ò ní wàhálà pẹ̀lú anybody tó fún ẹ ní support ó ti yé ẹ sí but ẹ má contact mi ìwọ tó bá ń ṣe show lórí social media ó ti yé ẹ tó ń bú mi má pè mí tó bá pè mí má lálẹ́ ìyá lájà ẹ èmi mò ń sọ fún ẹ sì pé mi ní problem pẹ̀lú ìyá ẹ ṣùgbọ́n tó bá pè mí lórí fóònù má bú ìyá ẹ gan má tìka bọ̀ ìyá ẹ lójú lórí fóònù má pè nọ́mbà mi ó ti yé ìyá ẹ mi ìfẹ́ ojú ayé bí mo ṣe wà yìí if I don't like you I'll step back doesn't mean pé mo hate ẹ má kàn sún sẹ́yìn ní kọ́kàn mi fi wálẹ̀ that's it bí mi ṣe máa ń ṣe ìwà mi nìyẹn mi ní súnmọ́ ẹ kí n máa lo eye service ọlọ́run ò ní jẹ́ ó dòdì mi ní súnmọ́ ẹ kí n lo eye service ìyẹn mi ní ronú kú sí ẹ máa kọ́ máa wẹ̀ látọ̀kan bí máa ṣe ń ṣe ìwà mi nìyẹn tí ọkàn mi bá ti wálẹ̀ tán I am a loving person ṣùgbọ́n tí ọkàn mi ò bá ti wálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn mi ní súnmọ́ ẹ kò mí ní pé mo hate ẹ o kò mí ní pé mo ronú ibi sí ẹ kò mí ní pé mo máa gbégbá ibi sí ẹ no bí mi ṣe máa ń hùwà nìyẹn mi ṣùgbọ́n àwọn pípù yìí ò láìkì wọn ò dẹ̀ súnmọ́ wọn lórí gbogbo nǹkan tí wọ́n ṣe fún ẹ ó sì wà níkùn ẹ òun wá ọjọ́ tó máa ṣe revenge I told you revenge is for the Lord revenge is not for you má revenge lórí anybody anything tí wọ́n bá ṣe fún ẹ má revenge lórí wọn lórí fi wọ́n sílẹ̀ jẹ́ kí Ọlọ́run kó deal pẹ̀lú ẹ you don't understand ṣé o ní ìsinmi lọ́jọ́ tèmi o ní ìsinmi ìwọ ni ajá tó ń gbó lójoojúmọ́ ìwọ lólórí burúkú ẹ̀dá tí ìgbésí ayé ẹ bàjẹ́ ìwọ ni gbògbésí ayé ẹ lọ́jọ́ tèmi accepted ó jẹ́ kí n mọ̀ yí pé Ìyábọ̀ Òjó òun ló send wọn pé kán wá gún mi accepted notwithstanding kò mean pé kí má bẹ́ẹ̀ sọ òdodo ọ̀rọ̀ torí repercussion oògùn máa ń gùn lọ ni torí kó má bàa ṣubú bó ṣe ṣubú lé ní iná ni ẹ mọ̀ pé téèyàn bá ti wà tó gbógun tó gbé ojú lé oògùn jù ó máa padà lulẹ̀ náà ni ó máa padà lulẹ̀ torí pé ó máa ṣe mistake ṣáni nítorí ẹ̀ ló ṣe dá nílé ayé kò sí Ọlọ́run ló fún wa ní ewé àti egbò ó lè fi ṣe àjò sí ara ẹ̀ ṣùgbọ́n má fi bàtọ̀ ọmọ ẹnìkejì jẹ́ fi ṣe àjò sí ara ẹ̀ má fi bàtọ̀ ọmọ ẹnìkejì jẹ́ tó bá rẹ́ni tó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbọ́ sí ẹnu ẹni yẹn gbọ́ sí lẹ́nu àgàgà tí ìwọ àti èèyàn bá ń ṣe ọ̀rẹ́ kó má jẹ́ pé ìwọ nìkan lọ nílé advice ó sọ fún ẹ èmi àti ẹjọ́ wà á máa lọ bá àwọn olórí burúkú táyé wọn ti bàjẹ́ olórí burúkú tọwọ́ bára tó ń bẹ́ẹ̀ gbé wà á máa sọ fún mi pé ṣé bẹ̀rẹ̀ nǹkan tó ń sọ olórí burúkú tó yẹ pé ìwọ̀n tálákà ló ti jáde olórí burúkú ìwọ̀n tálákà ló ti jáde tó bá fún lówó oúnjẹ ṣó máa róúnjẹ jẹun ni kò ní róúnjẹ jẹ àwọn yẹn máa sọ̀rọ̀ fún wọ èmi tí mo tẹ̀lé ẹ láti 2019 àwọn yẹn ló máa sọ̀rọ̀ fún wọ tí wọ́n fẹ́ bìlíìfù ó máa ṣòfò ẹ̀mí ni ó mọ̀ pé ó ti ajá ẹ ti tọ́ láti fẹ́ gbó ó mọ̀ yálàjẹ ó mọ̀ pé ajá ẹ ti ṣetán láti fẹ́ gbó ni ajá ẹ ti ṣetán láti fẹ́ gbó ni ṣé wo mọ̀ ó yẹ kó mọ̀ pé tí wà tí èèyàn bá wà ìwọ ló máa ń sọ bẹ́ẹ̀ o Anamáyẹ̀wá wọ́n ń jẹ́lọ́sì ẹni ta ló ń jẹ́lọ́sì mi olórí burúkú tó ń sunkún pé òun fún Anamáyẹ̀wá láṣọ ṣebí bó ṣe máa fi ń kí wọn nìyẹn bó ṣe máa ń fún wọn láṣọ nìyẹn kò lè fi mú wọn mọ́lẹ̀ àbí ṣáwọn ló máa ń tọrọ aṣọ lọ́wọ́ ẹ̀ àwọn kó ló máa ń tọrọ aṣọ lọ́wọ́ ẹ̀ mi ì ṣe gba aṣọ lọ́wọ́ ẹ̀ níyẹ̀ ìgbà tó fẹ́ ṣe bẹ́ẹ̀ dé tó ṣáà kan dandan o gbọ́dọ̀ sún aṣọ fún mi ni o kí ni mo sọ fún ẹ mo ní mo like ti AliExpress
Kí bá sọ fún ẹ mo ní mi ò fẹ́ ní mi fẹ́ inú mi ò ní kó kí n sọ pé inú mi dùn mo ní mi ò fẹ́ kó tó wá gbọ́ sí mi lẹ́nu pé mi ò fẹ́ tòótọ́ ni mo ní mi ò fẹ́ kó má worry mi ṣe birthday because it's going to cost me a lot ó máa cost me a lot àwọn tó máa ṣe photo shoot fún mi £500 ló máa gbà so it's going to cost me a lot ṣó ti yé yín sìn so máa ṣe make up gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn so it's going to cost me too much money mo dẹ̀ sọ pé mi ò ṣe birthday ní year yìí I'm fine boyfriend mi máa gbé mi jáde which is fine by me ìyẹn ti tó just for 2 of us that's it mo dẹ̀ ti wà okay pẹ̀lú àwọn ọmọ mi that's it mo ní mi ò fẹ́ photo shoot kankan mi ò ṣe pé mi wà interested I'm not interested mi wà interested so mi mo because you are too negativities oh ní máa ṣògùn tó máa ṣe negativities I told you gbogbo nǹkan ni mo sọ fún ẹ ṣé kò yé ya ẹ mo sọ gbogbo ẹ fún ẹ don't do negativities with me ìjọ tó bá ti bẹ̀rẹ̀ ìjọ yẹn ló máa ti mọ̀ wípé mama hate ẹ don't do negativity with me because I will never do negativities with you ṣé kò yé ya ẹ ṣó tún ẹ bí ò tún ẹ o tí ì rí nǹkan kan kò yé ya ẹ omi lèmi o ìyálà ìyá ẹ bàbá lábúlé ó kéré ó bí tí ó bí ìlò tó gbà sí kò yé ẹ ṣé wọn kò fẹ́ gba nọ́mbà bàbá lábúlé tèmi ṣé wọn pé mo fún ẹni because mo rí pé àti àwọn fake hello ẹ ká sọ mọ́ mi ṣé wà okay ma yeah ma mo máa ń post everywhere mélòó lẹ fẹ́ £22 ní ginger mi. Yeah, £6.19 náà ní postage méjì. Mẹ́ta nìkan ni ó yàtọ̀. Bẹ́ẹ̀ ni ma. All right then. Okay. All right. All right. Okay. All right. Kí ni yẹn mọ́ mi? I love it too. It's good. I'm in cries already. I'm not fighting. I'm just explaining. All right. All right. Then. It's Ibama. It is warmer. Yeah. Then. Very evil. So many things. Èyí máa wá síbí báyìí ìwú bẹ ṣe sọ̀rọ̀ sí ìgbà tá ń sọ̀rọ̀ orí fóònù la máa jọ ń wà customer tó bá mi sọ̀rọ̀ báyìí so máa sọ pé kí n má tajà fún wọn so many people tí mo ti block kò ní yẹ ìyá ẹ̀ mo lè ṣe ṣí gbogbo wọn lẹ̀ ni wà ní ọ̀tẹ̀ ni wọn àwọn tó wà nínú UK wọ́n tún jọ tẹ̀ so many obìnrin tó bá wá wájà wá sọ pé Mr. Lawal ó ti fẹ́ wọn rí òun ló send wọn wá sí UK mo ní tajà fún wọn wà ní wọn bú ẹ wà ní gbẹgbẹ báwo ló ṣe mọ ẹni tó kọ sọ̀rọ̀ lásán tó rojú ẹ má tún gbọ́ wọn sí ẹlẹ́nu you are just evil ni ẹ I am not evil ó wá sọ pé ó sọ fáwọn èèyàn pé this is public place ṣé wò rí ọjà tó kó lọ sí ni it's a public place tí gbogbo èèyàn máa ń wá sí bíbá ó sanwó lé mi náà ìgbà tó gún mi lọ́bẹ ṣó sanwó lé mi ni ó mad ni ma lo lu ẹ go your way lo lu ẹ náà ìkànnì ẹ ó ti lè ṣògùn jù ó máa ṣògùn jù ó máa ṣògùn unnecessary ògùn àwọn nǹkan tó make sense fake profile ó ṣògùn fún fake profile ó ṣògùn sí a máa lọ àní rí picture ẹ a máa tún sanwó fún àwọn tó máa ń bá wa track a tún sanwó fún tracker ṣó fún mi gbogbo owó yẹn kò ní yẹ ìyá ẹ ó máa ṣòfò wọ́n máa ṣá comment a máa tún máa bẹ̀ fún gbogbo òṣì yẹn they calm down now comment wá tún ṣògùn fún ẹni tó comment this is social media tó bá ti gbé ayé ẹ wá sí social media you are in a public domain wọ́n ló gbé ayé ẹ wá síbi tó dangerous
Cause come and sorrow. You will look for gone there. But no, then wave. Let me wave. Lord buku ni na. Ṣé mo tẹ̀lé mo mọ anybody rí nínú wọn ni. Gbogbo àwọn tó comment ṣé mo mọ wọn rí ni. Mo mọ wọn rí na wá dé o yi ni sisi. Mo mi oba lana ma di gist lover. Èmi sì mo ti di gist lover. Lẹ́yìn tí mo sọ fún baba lábúlé pé mo ní tó ń jẹ́ gist lover. Báwo mo ṣe wá di gist lover? Wo lófo. Because nítorí pé mi fẹ́ kí mi pa construction yẹn kó dàlí ẹ lórí. And we are not sure. Anything we are not sure for me ní bá yín ṣe. We need to be sure of it. Oh, mo ogun ni now. Nítorí gbógun fún ẹ o dẹ̀ bẹ̀ sí ìlú anyhow. O mọ̀ pé kò ní ṣiṣẹ́ mọ́ tó bá dọ̀là ni. Bó fẹ́ ṣe fún kí lórúkọ ẹ̀ náà nìyẹn. Ìyẹn ò tiẹ̀ kàn mí. Kí lórúkọ bọ̀bọ̀ tó máa ń bú ẹ káàkiri yìí. Ó ti once upon a time ó ti rùn ẹ lọ́wọ́ rí. Mo bẹ̀bẹ̀ ni. Mo bẹ̀bẹ̀ fún ẹ ní kó má ṣe fún. Ó ti rùn ẹ lọ́wọ́ rí. Ó dẹ̀ ṣorí burúkú nìyẹn. Ó ti ṣorí burúkú nìyẹn. Jẹ́ kó lọ. Kò mean anything. So many people yìí ni máa ń bẹ̀bẹ̀ fún. Kò kí ń gbọ́ràn. Ó máa sọ pé mi ò bẹ́ẹ̀ ní kankan yín sọ̀rọ̀ náà. Èmi kàn bẹ̀bẹ̀ ni pé bá ṣe máa ń ṣe nínú saga nìyẹn. Èmi kàn bẹ̀bẹ̀ ni. No. Àwọn lè kàn comment ni. Àwọn lè ń jà fún saga ni. Saga làwọn lè ń ṣe. Olóhùn bá wọn ṣe saga. Ó lè di lọ́la kó tún di titi ẹ. Tí gbogbo wọn á ti kú dànù èwo ló máa jẹ́ titi ẹ lọ́la. Ìjọ ìbò ṣe fún ẹ ní nọ́mbà bàbá lábúlé ti tèmi. Ó ṣòfò ni. Ó ti ṣogun jù. Ó ní láti máa ṣe sí ààrẹ. Ó ní wọ́n fẹ́ pa ẹ́. Ṣogun sáré kó má bí ẹ pa. Accepted. Ó ní ìyàbẹ̀ fẹ́ pa ẹ ni. Tó bá dákẹ́ ó máa pa ẹ ni. Láti jọjọ kò tí kù. Ṣé kò kúkú wá dá kí ìyàbọ̀ kúkú wá pa ẹ dànù? Kò kí ń gbọ́ràn. It doesn't listen. Tí ẹ wọ́ sí ju àwọn tá ti bá ṣe rí. It doesn't listen. Ó máa ṣe àwọn nǹkan tí ò make sense. Àwọn ògùn tí ò make sense. Àdúrà wo ènìyàn fẹ́ gbà tán. Àdúrà wo ènìyàn ti gbà tán. Àfà àti fún lọ́wọ́ wòlíì àti ṣe gbogbo ẹ̀. Kínú ẹ̀ lè yọ náà ni. Inú ò yọ. Irú bẹ́ ṣe bá mi sọ̀rọ̀ ẹ ti di ọ̀tá ẹ̀. Tó wáyé pé ó wà lórí fóònù pẹ̀lú mi. Ẹ ti di ọ̀tá lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Mo máa dẹ̀ block yín lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Block ẹ bọ́ọ̀kẹ́ kò gbọ́dọ̀ wájà lọ́wọ́ ẹ. Kò gbọ́dọ̀ súnmọ́ ẹ. How many people lèèyàn fẹ́ sọ no fún? How many people? How many people? You are just complete evil. Kí ló wúkọ lady tó ṣe birthday níjọ́ yẹn mi ń dáwúkọ tó ṣe birthday tó wà ní Naija nsi tó máa ń taṣọ. Ó lọ sí kí ló wúkọ kíní yẹn tó lọ. Sí no ó ti gbé ẹjọ́ ẹ̀ kúrò ní court. Ó ti gbé ẹjọ́ ẹ̀ ojú ẹ̀ ṣì wà police station dọ́là. Ẹjọ́ gbogbo wọn ṣì wà ní police station dọ́là. Wà dé wá so social media máa parọ́ àwọn lè gbé ẹ lọ kíní kan àwọn ìwọ ló kọ gbogbo petition orí burúkú yẹn. Tamati here pé let them go forgive. Need forgiveness is a sin. That is not my way. It's not my way of life. Because I'm in Christ. I love Jesus. Mi ò ṣe ni tó máa ń lo dídú. Mi ò ṣe lo dídú. Kó ṣe orí burúkú ẹ sún síwájú mi ò ṣe tó máa ń lo dídú. Mi mo de mi am I a water? I be water. Mi ò ṣe tó máa ń lo dídú. Owó kó rí burúkú ẹ lọ. Kó ṣì lọ mi ò ní di ẹnu ayé mi. Blockness ló jẹ́ nínú ayé mi. Kó rí burúkú lọ. Àtijọ́ tí mo sọ fún ẹ pé má ṣe nǹkan fún Priscilla tó ṣe nǹkan fún yẹn láyé ẹ ti bàjẹ́ látọ̀dọ̀ mi. Tí mo rẹ̀ ẹnu ẹ máa rọ̀ pé jẹ́ ti ẹ̀rọ nù nǹkan tí Mayowa sọ nípa gist lover yẹn. Ní lọ síwájú ológun ká sọ pé gist lover ni Ìyábọ̀ Òjó. Kò ní possible. Mi ní bẹ́ẹ̀ partake. Kò bá nà mí lọ́la Ìyábọ̀ Òjó bá àwọn wọn pé kán wá pa mí lọ́la. Kò kàn mí. Bóyá sọ náà nìyẹn pé Ìyábọ̀ Òjó ti wọ́n àbúrò ẹ̀ tó wà nínú London. Má jẹ́ sọ̀rọ̀ jù. Àti rí bọ̀bọ̀ yẹn bíbà láti jọjọ́. Àti rí. Wọ́n máa gbé àwọn nǹkan téèyàn máa ṣe báyìí. Ó fẹ́ de orí ẹ ti dàwó ọ̀rẹ́dí orí tèmi ò lè dàwó. Rubbish. You are so wicked. Ó fẹ́ pa ẹ́ àbí? Okay, bàbá balábúlé kó má rí mi pa o nínú oúnjẹ
kọ́ má rí mi pa nínú ọtí ọ̀nà kọ́nà ló sì lè gbà pààyàn wọ́n lè ṣèké lásán níta kan pa àwọn ọlọ́pàá tó ń tẹ̀lé ẹ wọ́n lè rán wọn pé kan pa easily ni gbọ́ kọ́ má rí ẹ pa kára máa sọ ẹ́ kí àmì ara sọ ẹ́ mo lórí burúkú ẹ̀ wá gbé kọ́mẹ̀ntì wá la ṣàdàbí fún kọ́mẹ̀ntì ibi táyé ẹ bàjẹ́ dé ṣùgbọ́n tí ẹ sábọ̀dù tó gbé sínú pósí tó kàn má gbélébù tó pọ́n gbogbo ìgbésí ayé àwọn ọmọ ẹ̀ tó bá tiẹ̀ jẹ́ tán tó bá bọ́ síta àwọn tó ń rìn lọ́wọ́ tó wá ṣe analysis lórí wọn wá bọ́ síta wá máa support ọ̀rọ̀ tí ẹ sábọ̀dù sọ ipa yí ẹ ti bàjẹ́ bẹ́ẹ̀ ló máa ti mọ̀ pé ó ti ń fẹsẹ̀ kọ ibẹ̀ ló máa mọ̀ pé ó ti ń jẹ́wọ̀ èèwọ̀ ni láti súnmọ́ gbogbo ẹni tó ṣàdàbí fún ibẹ̀ ló máa ti mọ̀ pé ó ti ń jẹ èèwọ̀. Mọ́mí ẹ má bínú mo ti ń lọ ẹ jẹ́ ń pa show mi guys gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe show fún mi kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe fún mi ẹ ṣẹ̀ mí o ó ti yẹ yín sìn ẹ ṣẹ̀ mí I love everyone gbogbo àwọn tájọ wà nínú speaker àtàjọ wà nínú saga I don't hate you guys I still love you because tó bá di lọ́la ẹ máa understand ìdí tí mo ṣe ń show yín ní love tinútinú mi mo fi ń show I'm using with my tummy láti inú mi ni mo ti ń sọ fún yín and we never hate anybody because ẹ̀yin náà máa gbà títí yín ṣé kò yẹ yín but it shall be well with you Ọlọ́run á jẹ́ kí a bá wa ṣe títí mi hate yín o I will never hate you tí mi bá wá sí orí platform doesn't mean pé mo hate yín ó ti yẹ yín sìn kí má kọ́ sí rúpọ́n sìn ó ti yẹ yín sìn doesn't mean pé mo like yín ó ti yẹ yín gbogbo yín ni mo like so ẹ jẹ́ ká kàn máa wo bó ṣe ń lọ it shall be well with every one of you èmi mo lọ sọ́yọ́ èmi mo tọ̀yọ́ bọ̀ ó ti yé yín mi ní lè sọ jù báyìí náà so mi fi sílẹ̀ ó dà ó bye ẹ má gbàgbé nípa ginger yín o ẹ contact mọ́mí ẹ̀nà Mayowa fún ginger yín ṣé kò yé yín ẹ wá mú ọmọ yín ẹ wá ọmọ yín tó ṣe slay ọmọ yín slay pa ni ṣé ọmọ yín wọ́n ní Dorcas ó ń lo ginger má give up wo bí sí ó ti rí mi can you see my tummy ó ti rí má give up jẹ́ kò yẹ má give up o èmi ò tiẹ̀ mu ginger mo ò tiẹ̀ ń wò mo máa ń dà báyìí ni ṣó ti rí ẹyọ kan ginger yìí ó lè tó mi fún 3 days I don't care because kò ń jẹ́ kí n jẹun mo dẹ̀ máa ń sùn dáadáa ó dẹ̀ ń yílì gbogbo injury mi tó rí yamayama ó ti clear ó ti ṣe neat do you understand má give up wá ìwọ gan máa ṣàdúrà fún Ana Mayowa I'm telling you má give up mi ìfẹ́ mọ bó ṣe tóbi tó don't give up upon yourself lórí ọ̀rọ̀ ginger má give up and it shall be well with everybody ìwọ tó give your life to Christ it's time to give your life to Christ you are a Muslim sí Ọlọ́run ẹ̀yẹn dáadáa má ṣe bí sí ẹnì kankan torí tó bá àṣírí ni mo sọ fún yín tó bá ṣe bí síyàn tó bá sa ògùn sí ọmọ mu tó bá ṣe bí síyàn ó máa sa ògùn sí ó máa mú ẹ má ṣe bí síyàn Gbogbo yín beautiful mommy ṣé kò yẹ yín sìn Gbogbo yín handsome daddy Gbogbo yín tẹ́ bá mi wo ètò mi love one another ẹ̀yin tẹ́ bá mi share iná kò sẹ́nikẹ́ni ẹ̀rí pọ́ láòdù èmi ṣe wà yìí kò sẹ́ni tó ṣẹ̀ mi lọ́tà ẹ sọ tó tó ṣùgbọ́n ó láòdù àbí kò láòdù ẹ bá mi kọ sí comment section ó ti yẹ yín sìn now mi èyí tí ẹnì kankan ẹ tẹ̀ wá gbọ́nà ẹ yẹ ká sọ̀rọ̀ lórí mi gbogbo awuyewuye yìí sí ó ti bẹ̀rẹ̀ tó jọ mẹ́ta I love everybody equal. Báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín ẹ bá mi kọ sí comment section I will never hate you. That's bó ṣe rí lọ́dọ̀ títí mi èmi náà sọ fún yín bóyá next show ohun tí mo rí sí tó bá di next show máa sọ fún yín ta ló sọ pé kò sáyé gbogbo ojú tó wò mí ayé ò ní mú wa Ọlọ́run ò ní fi wá fáyé mú ibi ò ní ṣẹlẹ̀ sí wa ẹni tó bá sọ wípé kò sáyé onítàn tí kú wọn tí sí ayé wà ayé anọmọ tí nọmọnọyé ayé abìdíyànyàn ayé tó tó àkàmàrà ṣé lórí wípé arìn apàdé lórí social media ṣé lórí wípé Olódùmarè fi ìfẹ́ kó wa papọ̀ ó ṣe wá lélédè kan náà ṣé lórí wípé Olódùmarè bá wa ṣe ọ̀làjú dé bá wa Mark Zuckerberg gbé Facebook wá
ló wá le tótó yìí ló wá di bó pa bó bù lẹ́sẹ̀. Anyways, I don't have much to say for now. Because ìyá mi kan máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n máa ní omi gbóná lẹ́jọ́. Omi gbóná ò ní dàjò wá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí, ẹ bá mi ṣàmì àdúrà, ẹ fún wa top up, ẹ subscribe. Omi gbóná ò ní dàjò wá. A ní forí rẹrù ẹlẹ́rù, a ní rógun láyé wa. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn kọjá bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n àwa máa mú wá fún yín lẹ́sẹsẹ. Tí èèyàn kan bá dáná oúnjẹ fún gbogbo ìlú á máa jẹ wọn mà nímọ̀ pa wọn jẹun. Tí ìlàjì ìlú àbí ká tẹ̀ ní ká pín ìlú sí 10, ìdá kan 10 yẹn kọ́ wá jẹ fẹ́yàn kan ṣó lè jẹ tán. Ogun social media ò ní jà wá, a ní ṣì jẹ, a ní ṣiná dá. Ẹ gbọ́ bí mo ṣe ṣàdúrà yẹn. Èèyàn kan tó bá dáná oúnjẹ fún gbogbo ìlú, wọ́n á jẹ wọ́n nímọ̀ pa wọn jẹun. Tí ìdá 10 ìlú tó bá dáná oúnjẹ fún èèyàn kan, wọn ò nímọ̀ pa wọn jẹun. Mo wá ṣe ládùúrà wípé gbogbo ojú tó wò mí a ní ṣiná oúnjẹ dá. Gbogbo ojú tó wò mí a wá tún wá ní ṣi oúnjẹ jẹ. A ní ṣi oúnjẹ jẹ yẹn túmọ̀ sí wípé tí ìdá 10 bá pín oúnjẹ fún èèyàn kan kò lè jẹ tán. Ìyẹn nípa ní ṣi oúnjẹ jẹ. Bí èèyàn kan bá dáná fún gbogbo ìlú, wọn ò ní mọ̀ pa wọn jẹ, òun làdúrà wípé a ní ṣiná dá. Ṣé ti rí pé mi ò fi sọ́tún mi ò fi sósì, mo mú dọ́gbadọ́gba. Because ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó lágbára. And ìwọ tó bá pèrè ní sọ̀rọ̀ tó bá wise, you have to think before you jump into this case. And àwọn kéèsì kan wà lórí social media tó jẹ́ pé èèyàn lè fi cash cruise ní ò lè gbẹ́nu sí. Irú ẹ̀ làwọn kéèsì tó wà lẹ́yìn. Even if you want to put your mouth, o gbọ́dọ̀ ṣí brain ẹ̀. Ẹ gbọ́, o gbọ́dọ̀ ṣí ọpọlọ ẹ sílẹ̀ kó tó dá sí. Orí Facebook lẹ́lòmíì ti kàgbákò. Orí Facebook lẹ́lòmíì ti là. Orí Facebook lẹ́lòmíì ti dẹ̀dùn arinlẹ̀. Orí Facebook lẹ́lòmíì ti dẹni tí ó lè rí ògbólò mọ́ láyé ẹ̀. That is why tí mo fi sọ pé you have to think before you put mouth. Ó better kó rí kó ṣe bí pò rí. Ẹ gbádùn mi. Mo mọ̀ pé ti yé gbogbo èèyàn lọ́gbọ́n olóye onímọ̀. Ó better kó máa wò báyìí kó dẹ̀ ṣe bí pé o ò rí. Ó better kó máa wò báyìí kó dẹ̀ rẹ́rìn kékékéké kó gbójú. Ó better kó rí kó yá ṣe kíni kó fọwọ́ lẹ́wọ̀n báyìí kó máa kẹ́kọ̀ọ́. Kó wá fi ṣe wípé ilé ẹ̀kọ́ ní social media. Ẹ̀kọ́ ló lọ kọ́ bẹ́ẹ̀. Kó wá fi ṣe bẹ́ẹ̀. Or else. Tẹ́ bá gbọ́ ò ní jẹ́ tán. Òun lọ́wọ́ social media. Lágbára Ọlọ́run gbogbo wa ní ṣó jẹjẹ. Gbogbo sísọ lẹ́ẹ̀kan Lady Kẹ́fì Olúwaṣọ lórúkọ ti tèmi. Ẹ bá mi subscribe sí YouTube channel mi, turn notification bell. A tún máa fi ayọ̀ àti ìdùnnú pàdé. Ṣé rí bó bá ṣe lọ máa gbé wá fún yín. Godmother ṣe show kan. Show yẹn. Ohun tí ò tí jẹ́ kí n gbé wá mi mọ̀ bí ẹ máa nífẹ̀ẹ́ sí. Because tẹ́ bá gbọ́ lówe là ń lùlù àgídì gbọ́ lọ́gbọ́n lójo. Godmother wá dìyà Jésù. Godmother wá dẹni tó wá ń fi indirect sòkò àwa òṣògùn bí àwa òjà ń bímọ. Platform eléyìí ò ṣe platform ìjà ìjọ. Platform wo ni platform ìjà? Platform wo ni platform babalábúlé? Tó ẹ̀yin ìyá mi, a ní rí jù bẹ́ẹ̀ lọ, epo ni mo rò. Oníyanjú bàbá tèmi jẹ́ ogun social media ò ní jà wá o. Àwa ta tí mọ̀ ṣe tẹ́lẹ̀ à ní tẹ́ o. À ní dẹni tí ò ní mọ̀ ṣe mọ́ o. Olórin ẹni Olúwa ọlọ́lá ṣe mí lẹ́ni ayé fẹ́. Olúwa ọlọ́lá ṣe mí lẹ́ni ayé fẹ́ o. Ẹni táyé bá fẹ́ kì í má yí lárùn kankan. Ẹni tá ò bá fẹ́ ìwà rẹ̀ kò lè bá mú. Àìdára ni yóò fi gbà bó bá jájà ṣoore.
Olúwa ọlọ́lá ṣe mí lẹ́ni ayé fẹ́. Ọlọ́run á ṣe wá lẹ́ni táyé fẹ́. Ọlọ́run á ṣe wá lẹ́ni tí ìwẹ̀ máa bá gbà mú. Ọlọ́run á ṣe wá lẹ́ni táyé máa yọ́nú sí. Ọlọ́run á ṣe wá lẹ́ni táyé máa dunnú sí. Mo yẹrí, tẹ́ bá gbọ́ ọmọ yẹrí ẹ, òkò ń bọ̀. Mo yẹrí o, ó dàbọ̀.